n tá n bá lọ náà ni toxic chemical exposure, sísúnmọ́ àwọn nǹkan olóró tó ń ba àgọ́ ara jẹ́, ó máa ń fà á kéèyàn má rọ́mọ bí, ó máa ń ṣe adínàgbò òkú, ó máa ń ṣe ìdènà fún ọ̀rọ̀ àti bímọ. Mo sọ mo ní àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ níléeṣẹ́ gáàsì, níléeṣẹ́ epo rọ̀bì, àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbi èéfín tó ṣe pé èéfín pọ̀ jù níbi tí wọ́n ti ń ṣiṣẹ́. Obìnrin tó ń wà níbi nǹkan tó gbóná jù, obìnrin tó ń ṣiṣẹ́ ń kwárí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ká máa jókòó sórí síìtì ọkọ̀ tó gbóná, a ti páàkì mọ́tò wa sínú oòrùn látàárọ̀, a kàn déédéé wọbẹ̀, a kàn jókòó lágá. Eléyìí máa ń ṣe àkóbá fún ọ̀rọ̀ àti bímọ fóbìnrin àti fọ́kùnrin, torí pé nǹkan ọmọkùnrin wa àgbélé síìtì náà ni tí ó gbóná mọ́ dáadáa. Mímu omi inú ike, omi bottle water tá a fi sínú mọ́tò tí tóòrùn ti pa dáadáa, akàndébẹ̀ akànṣí, akàndá gọ́gọ́gọ́gọ́. Eléyìí máa ń ṣàkóbá fún okùn ẹyin, a máa ṣe àkóbá fún àtọ̀ ọlọ́mọkùnrin, kódà máa fa prostate enlargement. Olódùmarè ó ràn wá lọ́wọ́ o. Sísúnmọ́ nǹkan, àwọn nǹkan olóró tó ń ṣe ìbàjẹ́ fún àgọ́ ara wa. Ẹni tó ń fa eruku símú, àwọn tó ń ṣiṣẹ́ lórí títì, àwọn eruku tá à ń fà símú yẹn, níbi tí wọ́n ti ṣe títì ọlọ́dà ló fi yẹ ká máa bomú wa. Àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè yìí lásìkò yìí. Coronavirus ti tún ayé dá, ó ṣe àtúnṣe àwọn nǹkan kan tí àwọn èèyàn tá à ń fojú tẹ́ńbẹ́lú tẹ́lẹ̀, ó ti ṣe àtúndá ayé. Kò yẹ kí wọ́n tiẹ̀ sọ fún wa pé ká máa fi nǹkan bomú wa, kó tó yẹ ká máa fi nǹkan bò ó ní àkókò tá a bá níbi tí eruku ti pọ̀ jù, nítorí pé eruku tá a fà símú ó máa lọ ba àgọ́ ara wa jẹ́ ni. Eléyìí lè ṣe adínàgbò òkú, ó lè ṣe ìdènà fún ọ̀nà àti rọ́mọ bí. Ìwọ tó bá ń wò wá tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mẹ́tò yìí, Fertility Extra la pè ètò yìí lórí Fertility Television lórí ayélujára, fún àǹfààní ìwọ tó ń wojú Olódùmarè fọ́mọ ní ilé ìwòsàn dókítà Fertility Alternative and Holistic Health Services. Àátọ́jú rẹ lẹ́yìn tá a bá ṣe ìwádìí kí ló fà á tí o fi ní àìsàn ìrọ́mọbí. A ṣe ìwádìí lọ́nà tìgbàlódé, a ní o lọ sí laboratory, a kọ test tí wàá lọ ṣe fún ẹ, wàá lọ ṣe test, a ní o lọ ya àsọrú scan tí wàá yà fún ẹ. Lẹ́yìn ìgbà tó bá ṣe gbogbo eléyìí tán, a wá fi ewé àti egbò tí Olódùmarè dá la fi ń ṣe ìtọ́jú èèyàn. Olódùmarè ló dá ewé àti egbò fún ìwúlò èmi àti ẹ. A wá fi ewé àti egbò, a wá fi ṣe ìtọ́jú rẹ. Níwọ̀n gbà tá a bá ti mọ ibi tá a fẹ́ tọ́jú lágọ̀ọ́ ara rẹ, pé dókítà Fertility sórí nọ́mbà 08109830865 08109830865. O lè kàn sí mi lórí WhatsApp àbí kó o wò mí lórí péèjì mi dókítà bàbá Fertility, tàbí kó o darapọ̀ mọ́ wa lórí Facebook group wa dókítà bàbá Fertility, bàbá ọlọ́mọ rẹpẹtẹ. Àwa ń gbìyànjú ni o, Olódùmarè ló ń fúnni lọ́mọ, kò sóògùn ọmọ, oògùn àrùn ló wà. Àìsàn ara là á tọ́jú lọ́nà tara àti nítẹ̀mí, àìsàn ara àtàìsàn ẹ̀mí Olódùmarè á wòsàn nínú ayé wa. Àwa ń gbìyànjú ni o, Olódùmarè ló ń sọmọ.